ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò gbogbo ojú tó ń wò mí nínú ilé. Ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹ̀yin àti Dr. Alabi lẹ́jọ́ máa wọlé dé. Mo dẹ̀ lérò pé wọ́n ti ẹ gbádùn gbogbo nǹkan tí dókítà sọ nípa ìfètò sọmọ bíbí. Ẹ jẹ́ ká múlù, ẹ jẹ́ ká ṣe ká fètò sọmọ bíbí gbogbo ẹ̀ ṣe kíni kó ba lè jọra wọn. Ìránṣẹ́ Ọlọ́run alààyè àwọn àti ìyàwó wọn ní àlejò mi lórí ètò lénìí. Ẹ̀yin náà mọ̀ lọ́sẹ̀ tó kọjá àwọn olólùfẹ́ méjì mo gbé wá báyìí náà ni olórin kan àwọn méjèèjì jọ ń ṣe bá Ọlọ́run dẹ̀ ń ṣe kíni ó ń gbà fún wọn. Bàbá tèmi nínú Olúwa Prophet Olúfẹ́mi Odusanya tí gbogbo èèyàn mọ̀ wọ́n sí ọmọ májẹ̀mú àti ìyàwó wọn Pastor Mrs. Adédọlápọ̀ Odusanya. Ìyá mi bàbá ẹ dákẹ́ bá káwọn ará lé. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì a kí gbogbo ẹ̀yin ará lé. Ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá ò ní di. Mo wá pa ní àṣẹ láti wákàtí lọ a máa wọ ní ògo wa. Àmín Jésù Kristi Olúwa wa. Àmín 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 orúkọ Jésù. Mọ́mí ẹ bá ń káwọn ará lé gẹ́gẹ́ mọ̀ pé mọ́mọ́ tèmi ń bẹ lórí ìjókòó. A kí gbogbo ẹ̀yin ará lé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ lórúkọ Jésù. Ilé yín ò ní dàrú, ọ̀nà yín ọ̀dẹ̀dẹ̀ yín kò ní di ìbàjẹ́ lórúkọ Jésù. Jésù Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Ìyá mi lóòótọ́ wọ́n níbi tó bá ti fi ṣorí a kì í fi bẹ̀ tẹ́lẹ̀. Bàbá ẹ̀ ní ṣèbínú tó ṣe bí òwe lójú ẹ̀yin àgbàlagbà ṣùgbọ́n ọ̀dọ̀ mọ́mì ni máa ti bẹ̀rẹ̀ ìbéèrè ní lẹ́ni. Mọ́mí ẹ dákun báwo ni ẹ̀yin àti dádì báwo lẹ ṣe pàdé? Bá ṣe pàdé a ti kọ́kọ́ pàdé tẹ́lẹ̀ láti church kan Christian Soldier Church. A ti kọ́kọ́ pàdé níbẹ̀ ṣùgbọ́n ní àkókò yẹn tí a pàdé wọ́n jẹ́ bí ẹ̀gbọ́n bí ọ̀rẹ́ sí mi bí brother but nígbà yẹn it was around 2008 so bàtà ti pàdé yẹn wọ́n lọ èmi náà lọ ní ọ̀nà tèmi mo lọ sí school so ìgbà tí mo fi máa padà wá tí a tún fi máa ríra padà mo wá rí pé ọ̀rọ̀ Ọlọ́run sì tún wà síbẹ̀ sí torí nígbà tá a pàdé ní 2008 yẹn wọ́n sọ fún mi pé Olúwa sọ fáwọn pé ìwọ ni Ọlọ́run yàn fún mi ó ní tí Olúwa bá sọ bẹ́ẹ̀ o èmi máa kàwé o so ẹ jẹ́ kí n tẹ̀síwájú kí n lọ kàwé wọ́n dẹ̀ fún mi láyé pé ok tó bá jẹ́ bẹ́ẹ̀ kí n tẹ̀síwájú mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàtà wá padà pàdé Ọlọ́run sì tún wá ń fọwọ́n síbẹ̀ sọ pé kò dàbí wá pé ó ti rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò wá rí bẹ́ẹ̀ mọ́ mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a wá pàdé ní 2012. Láti 2008. Láti 2008 a pàdé ní 2012 so as at 2011 la ríra tọ́tí ní Olúwa wípé báyìí mo dẹ̀ ní ok Olúwa ṣeun ká tún lọ fi síwájú Ọlọ́run síbẹ̀ sí 2012 we came together pàdé a bẹ̀rẹ̀ relationship wa láti 2011 yẹn but 2012 ni the relationship yẹn fẹsẹ̀ múlẹ̀. Ṣé bàbá ọmọ májẹ̀mú ẹ dákun mọ́mì ní 2008 Ọlọ́run ti sọ fún yín pé báwo ló ṣe rọrùn sí fún yín láti pè wọ́n pé wá arábìnrin ẹ̀mí mọ́ sọ wípé ìwọ nìyàwó mi ṣé àbí ẹ̀kọ́ ẹ̀pẹ́ sọ ni àbí ẹ̀kọ́ sọ fún wọn straight like that? Kì í ṣe not directly bẹ́ẹ̀ but nígbà tó yá mo sọ ohun tó wá sọ fún mi mo sọ. Báwo lẹ ṣe sọ? Àwọn gbé ní church tí wọ́n sọ yẹn nígbà yẹn èmi ni choir master church so ẹ mọ̀ ẹ́ jẹ́ bí choir master. Ẹ máa kọrin fún mọ́mì lẹ́yìn náà anyway. Jẹ́ bí choir master ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ló wà níbi kan tó fẹ́ tó wò pé mo dẹ̀ jẹ́ nìkan tó yẹ pé Ọlọ́run fún ní ẹ̀bùn pọ̀ so ṣùgbọ́n orí ọ̀fẹ́ tí mo ní tí mo fi lè pe àwọn nígbà yẹn ni pé mi ò bára mi jẹ́ nínú ìjọ kò sí obìnrin kan nínú ìjọ tó máa ní pé ẹni báyìí kọ́ ẹni sóhun rí àbí báyìí so nígbà tí Olúwa dẹ̀ bá mi sọ̀rọ̀ torí mo gbàdúrà gidi gan Olúwa sọ fún mi pé mi ò gbọdọ̀ fi ara yàn nígbà tó Olúwa bá mi sọ̀rọ̀ pé ìránṣẹ́ yìí ni mo pè wọ́n nígbà yẹn but à ń sọ bí ọ̀rẹ́ ni mo wọ̀ sọ nígbà yẹn pé Olúwa dẹ̀ sọ báyìí fún mi o ṣùgbọ́n nígbà náà wọ́n sọ fún mi wọ́n make statement kan wọ́n ní I don't want you to spoil my career pé àwọn láti lọ sí ilé ìwé sí pé láti lọ kàwé then she went back to the university láti lọ kàwé nígbà yẹn so nígbà náà láàrin ìgbà yẹn náà lẹ́yìn ọdún méjì sígbà yẹn lọ́lọ́run pè mí náà tí mo bẹ̀rẹ̀
outreach ministry nígbà yẹn tí mo pè ní ọmọ májẹ̀mú outreach so after a year tí mo àwa bẹ̀rẹ̀ church so ó ní pé mo bẹ̀rẹ̀ church yẹn time yẹn la tún wá fi pàdé ní ọkọ̀ pè mí ó mo pè wọ́n lórí agogo yìí pé dad mi kú I just informed her not even telling her again pé bóyá mo fẹ́. ẹ ti máa ń sọ̀rọ̀ déédéé lẹ́yìn ìgbà yẹn. ẹ máa ń sọ̀rọ̀ but I lose contact nígbà yẹn torí pé fún ọdún méjì èmi tí wọ́n níṣẹ́ ìránṣẹ́ lọ so mo tẹ ọkàn mi gan ti kúrò níbẹ̀ pé tó bá yẹ pé ohun tó lọ́run sọ ni Ọlọ́run á mú fìdí ẹ̀ múlẹ̀ so nígbà tí mo wá pọ̀ wọn pé dad mi kú gbà yẹn she now came back home lẹ́yìn tó ṣe kúrò dad mi wá kébi so ohun tí Olúwa wá sọ fún mi gbà yẹn mo tún wá gbóhùn yẹn pé àyànfẹ́ ẹni yẹn gan òun ni àyànfẹ́ so wá ní májèmú kan tó lọ́ọ́ máa mi dáa pé tó bá ti àwòkọ náà pé kí n dìímú tí n bá dìímú kí n kàn sọ gbólóhùn ọ̀rọ̀ so mo sọ ní èdè ẹ̀mí ni pé òun máa fara wọn bó tó bá yẹ pé lóòótọ́ ni pé ní ọjọ́ yẹn ló máa fún ní agbára ẹ̀mí mímọ́ so mi di wọn mú ní ọjọ́ yẹn báyìí mo dẹ̀ sọ̀rọ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó yẹ pé deeper life ni wọ́n lọ lẹ́yìn ìgbà tó kúrò ní church yẹn wọ́n kàn máa church yẹn once in a blue moon ni that's my former church Christian Soldier so ó dẹ̀ gba ẹ̀bùn ẹ̀mí mọ́ ní ọjọ́ yẹn gangan tẹ̀ dì wọ́n lọ ń gbé ẹ transfer ẹ̀ immediately. I'm telling you so ọjọ́ yẹn gangan so mo ṣe àwọn ọmọ tó wà nítòsí mẹ́ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pọ́lọ́ ló ń fọhùn torí pé ẹni tó mọ̀ ọ́n rí ó sọ ohun tí ó wà lọ́kàn wọn gangan èmi mo túmọ̀ ẹjọ́ yẹn so láti gbà yẹn ni mo ti mọ̀ pé Ọlọ́run fìdí ọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ then àwa bẹ̀rẹ̀ relationship yẹn but wọ́n máa ń lọ school just once in a blue moon wọ́n máa wá sí church so mo ti bẹ̀rẹ̀ ministry gbà yẹn so we started doing it. Dádì ẹ ṣé now mo fẹ́ dá yín padà díẹ̀ sẹ́yìn lórúkọ Jésù iwájú lẹ̀ máa lọ ẹ̀ ní padà sẹ́yìn. Amen. ẹni ẹ pè wọ́n pé dádì kú ṣé kó tó di pé dádì kú kó tó di pé ẹ pè wọ́n tẹ lose contact báwo àárín yẹn ni mo fẹ́ kẹ́ ṣàlàyé báwo lẹ ṣe rí contact yẹn he padà. No, as in lose contact mo mean because if your number wọn sí lọ́wọ́ mi. Okay. I have the number but I was so busy mo busy gan fún ṣe Ọlọ́run mo ṣe bẹ́ẹ̀ mọ̀ ní time yẹn mo ti iṣẹ́ ìránṣẹ́ lọ that is outreach organizing one revival from other ṣẹ́gẹ́dẹ̀ bẹ́ẹ̀ so mo ní time wọn ẹ mọ̀ kí ọmọ àní ọkọ yẹn. kí ló wá mú yín pé wọ́n kẹ́tọ́ pé àdádì mi kú o. Ọlọ́run náà ni Ọlọ́run náà ló fi wọ́n sí lọ́pọ̀ pé. ó fi sí mi lọ́kàn yá mo ń pè ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbà yẹn tí pé mo ní nọ́mbà pé dáàbì mi kú báyìí but Ọlọ́run wá fi sí mi lọ́kàn pé I have to call ṣẹ́gẹ́dẹ̀ bẹ́ẹ̀ because mo mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run yìí máa wá sí ìmúṣẹ and I called her then. Daddy ṣé kò sí èèyàn kankan ń gbà yẹn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara yàtọ̀ sí mọ́mì kò sí èèyàn kankan tó wù yín gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara kó tó di wípé Ọlọ́run fọhùn. tó di pé Ọlọ́run fọhùn ní àkọ́kọ́ yẹn tí èèyàn kan bá ti hùn mí mi ò lè lọ bá láìsí pé bí Ọlọ́run fọhùn torí pé Ọlọ́run ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dọ̀ there is someone jẹ́ pé ó wù mí nígbà yẹn ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi pé kò sí ọ̀nà níbẹ̀ ṣé gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé kí n má fi ara yàn so mo dẹ̀ ní gbégbèsè tí Ọlọ́run kò ní pé kí n gbé jẹ́ nígbà tí mo pàdé wọn Ọlọ́run sọ fún mi pé ìránṣẹ́ yìí òun ni jẹ́ èmi náà fẹ́ràn wọn gẹ́gẹ́ bí ènìyàn apart from pé Ọlọ́run sọ mo fẹ́ràn ẹ̀ then I now prayed God now told me pé ẹni yìí ni. gbogbo yàrá lé mo lérò pé màá mi fi ọkàn bá ètò lọ ó níbi tí mò ń lọ o pẹ̀lú gbogbo ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ àwọn tọkọtaya méjèèjì mọ́mí dádì ni Ọlọ́run fọhùn kí Ọlọ́run tó fọhùn kó tó wá bá yín ǹjẹ́ ó ní èèyàn kan tí ẹ̀yin ẹ̀ tí ẹ̀ ti jẹjọ́ ń ṣe wọléwọ̀dé ń gbà yẹn àbí tó ti ń sọ fún yín pé wà arábìnrin mo fẹ́ fẹ́ ọkàn mi fà sí ẹ àbí ṣó wà bí ẹ̀yin ẹ̀kọ́ Jesus alone. Dẹ́ṣe sọ yẹn gangan ni Jesus alone. But there is a brother then. Okay. That brother is more or less like a Christian brother to me. Àwọn wà ní Ifẹ̀. Okay. Èmi wà ní Ìjẹ̀bú-Òde. Okay. So then we only communicate on phone. We pray together. Wọ́n máa ń fún mi ní àwọn prayer points. We study Bibles together because church mi kò warrant maybe our closeness. But he's a kind of person we are very close. Closeness wa start from my conversion sí Christianity. Okay. So yẹn ó jẹ́ kí ìfẹ́ yẹn kó dàbí pé bẹ́ẹ̀ a máa fẹ́ra wa o àbí ẹ̀yin Ọlọ́run sọ gbogbo àti wá tó àkókò kan tí àwọn tí wọ́n ti fẹ́ ṣe tán ní school mi náà ti ń round up wọ́n if tí Ọlọ́run bá sọ pé ẹ̀yin ni o sister Esther ẹ jẹ́ ká pray so that a kàn ní máa ṣe friendship or communication
so mo ní okay, let's hear what God is going to do. A dẹ̀ gbàdúrà. So àjọ wọ́n wálé láti Ifẹ̀, èmi náà wálé church tí wọ́n CSC Deeper Life. So a lọ sí church ẹ pé okay, let's pray together for that night. A wá gbàdúrà kan, Olúwa tó bá jẹ́ pé ìránṣẹ́ yìí kò kí ń ṣe fún mi o, nítorí ìgbà yẹn mo keep ara mi, I was a virgin and he kept himself as well, he was also a virgin. Ọkùnrin tí kò bára ẹ̀ jẹ́ ni wọ́n jẹ́, as in wọn ò fi ara wọn fún obìnrin. So nígbà yẹn okay, ẹ jẹ́ ká jọ gbàdúrà dé gbàdúrà, Olúwa tó wáyé pé ìránṣẹ́ yìí kì í ṣe ti tèmi, ẹ̀mí mímọ́ fi iná pín wa níyà ní àṣálẹ̀ ìgangan kí ọjọ́ kejì tó dé, Olúwa fi iná pín wa níyà. Bá dẹ̀ ṣe parí ìṣọ́ òru, Bra Gbénga, God bless you sir, Sister Esther, God bless you. Ẹ má bínú, mi nílé torí tẹ́lẹ̀ wọ́n máa tẹ̀lé wa, wọ́n máa sinmi àti àwọn àbúrò mi, wọ́n á sìn wá dé ẹnu ọ̀nà ilé wa, wọ́n á kí àwọn ilé wa, wọ́n á padà. Ní alẹ́ ọjọ́ yẹn, bí Ọlọ́run ti ń ṣiṣẹ́, a lè jọ lọ sí ilé mọ́, àwọn gba ọ̀nà tiwọn, èmi náà gba ọ̀nà tèmi. Ṣùgbọ́n pàtí mo wá délé mo wá ṣé bí Ọlọ́run ṣe ṣiṣẹ́ kíákíá náà lélẹ̀. Bàbá mi nù. Ṣé bí agbára Ọlọ́run náà ṣe tó lélẹ̀. Olúwa fi iná pín wa níyà. Ṣé náà ti ya pín wa níyà náà nìyẹn. Mo wá bẹ̀rẹ̀ sí ní rò pé Ọlọ́run ẹni tó bá máa já àbọ̀dé tí o ti fi sínú ayé mi, ẹni tí ó bá máa tú gbogbo ìdìdí tó ti fi sínú ayé mi, jẹ́ kó jẹ́ ọkọ mi. Mo wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yẹn, Ọlọ́run jẹ́wọ́ agbára ẹ o, fi agbára ẹ hàn, bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yẹn. Láti gbà yẹn ní 31st of January sí the 31st of December sí January on the 1st. January yẹn gangan ni wòlíì wá pè mí. January wọ́n ní dáàdi wọn kú ní January 10, wọ́n pè mí ní around January 11. Ẹ̀dọ̀ wòlíì wo ló pè yín? Ní Prophet Olúwafẹ́mi Odusanya. Bẹ́ẹ̀ nísìn kọ́. Nísìn àti di ọkọ àti aya. So nísìn ọkọ yín pè yín ní kẹsàn ṣe. Okay, ẹ má bínú. Wòlíì wá pè mí jẹ́ pé church la wà ní Orísun the source. Okay, ẹ má bínú. Ó yá ẹ correct yín. Ní January ni wòlíì wá ní ọkọ mi wá pè mí. Ẹ má bínú. Ó ti mọ́ wọn lára wòlíì. Okay, èdè ni máa kọ́ ẹ máa sọ lọ. Okay, ní January yẹn gangan ni ọkọ mi wá pè mí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tó ti pè mí mo tún wò pé ẹni tó ti sọ tẹ́lẹ̀ yìí pé àwọn fẹ́ fẹ́ mi tipẹ́tipẹ́ yìí tí mo ní don't destroy my career yìí, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo ti achieve career mi. Kí lọ́lọ́run wá ń sọ báyìí because mo jẹ́ nìkan tẹ́ pé mo máa ń gbàdúrà fún conviction. Ọlọ́run mo fẹ́ rí ìdí àti ìtumọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Mo dẹ̀ dúpẹ́ Ọlọ́run fi ẹ̀bùn àlá ó fi fún mi lójú ìran mi. Ìgbóhùn nígbà míì Ọlọ́run máa bá mi sọ̀rọ̀ pé gbọ́. So mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run alààyè. Àti wọ́n àpàdé ní January yẹn tó ti ẹ̀ pè mí, mo ní àpé rárá pé ní school báyìí o mo ṣe exam lọ́wọ́ mi nílé wálé. Ìgbà tí mo dẹ̀ wá wálé it was around May, mo ní mo máa wá ní March, mi ò wá. So ní March yẹn gangan ló ṣe ìnáwó but mo wá ní May. So mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run fi ìdí ọ̀rọ̀ ẹ̀ múlẹ̀. Wọ́n jẹ́ ẹni tí Ọlọ́run ti ń lò tó ń sọ̀rọ̀ Ọlọ́run tó dẹ̀ ń rí bẹ́ẹ̀. Kò dàbí àwọn tó máa sọ pé báyìí ló máa rí, tó máa tún ní Ọlọ́run sọ pé wọ́n ní ìyàwó mi mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n sọ pé èmi ni Ọlọ́run yàn fún wọn, tí Ọlọ́run dẹ̀ tún yàn síwájú sí tó dẹ̀ fi ìdí ẹ̀ múlẹ̀. Ọlọ́run dẹ̀ kọ́ wá pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya. Olúwa ṣeun, gbogbo ojú tó ń wò mí nínú ilé, àwọn àlejò mi méjèèjì wọ́n sì wà ń kalẹ̀ o. Ṣé wàá rí ibi tí mò ń lọ nínú ọ̀rọ̀ yìí ni wípé kó tó di pé àwọn méjèèjì gbé ìgbésẹ̀, wọ́n bá Ọlọ́run sọ̀rọ̀, wọ́n fi síwájú Ọlọ́run, wọ́n sọ pé kí Ọlọ́run kó yàn fún wọn, kó fi ìyàwó ṣe wọ́n ní àǹfààní, kó fi ṣe wọ́n láàánú. Sísítà mi náà dẹ̀ ní wọ́n ní àwọn náà bá Ọlọ́run sọ pé kí Ọlọ́run fi ọkọ rere kó fi ṣe wọ́n ní àánú, pé the other brother kí ẹ̀mí mímọ́ kó pín wọn níyà tó bá jẹ́ pé kì í ṣe ọkọ wọn. Ìgbésẹ̀ wo lẹ̀yin ń gbé kó tó di pé ẹ yan ìyàwó? Ìgbésẹ̀ wo lẹ̀yin ń gbé kó tó di pé ẹ yan ọkọ? Àtẹlẹ́sìn Mùsùlùmí, àtẹlẹ́sìn Kristẹni, àti ẹlẹ́sìn alábàáláyé, Ọlọ́run kan la jọ ń pè, bá ṣe ń pè ó yàtọ̀ ni, bó ṣe ń pè títí ẹ ó yàtọ̀, bí mo ṣe ń pè títí tèmi ó yàtọ̀. Àwọn ìgbésẹ̀ wo lẹ̀yin ń gbé? Àti wípé má gbàgbé o wípé ọ̀tọ̀ ni àdúrà, mo máa ń sọ ní gbogbo ìgbà, ọ̀tọ̀ ni àdúrà o lọ gbàdúrà sóbìnrin, ìyẹn ò sọ wípé kí ìwà ẹ̀ bá ẹ lára mu.
ọ̀tọ̀ ni àdúrà ọ̀tọ̀ ni ìwà ọ̀tọ̀ ni physical appearance ṣé physical appearance eléyìí ṣó wù mí àbí kò wù mí mẹ́tẹ̀ẹ̀ta ló gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú medical mẹ́rẹ̀ẹ̀rin àwọn àṣìṣe tó bá tí mẹ́rẹ̀ẹ̀rin bá ti pé odò dídí ni ẹ jẹ́ ká lọ sílé agbára gbogbo ojú tó ń wò mí nínú ilé tí mo bá padà dé àtẹ̀mí àti àwọn àlejò mi lájọ máa wọlé dé o ẹ kú kalẹ̀.